ọlọ́fin ṣẹ́rí èmi ṣe bá o. 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 tí mo ní pé apá wọn dúpẹ́ nítorí gbogbo àwọn lọ́balọ́ba nígbà tí àbá kábíyèsí dé nígbà bẹ́ẹ̀ sí ní gbèrú ló ń dá sí ló ń dá sí ló ń dá sí bàbá wa alágbàdo wọn dé bí ẹ bá dọ́dọ̀ wọn láì tà láì aláníyàn tó dáa ni wọn aláníyàn tó dáa tí o máa hide feelings yẹ tọkọ wọn mọ àwọn alábá wọn pè ní kọ́níbi sẹ́lìm ẹlẹ́mìí tó mọ́ ní àwọn alágbàdo ọlọ́run tó bàjẹ́ fún yín o kò ní dàrú fún láíláí bẹ́ẹ̀ náà bàbá wa nígànún bẹ́ẹ̀ náà bàbá alákùtè káṣí wàá sọ bàbá lójoojú ọlọ́run tó ní kí arọ́pẹ́ ayọ̀ yìí dá látara bàbá ọlọ́fin kò máa ní dìbànújẹ́ láíláí bẹ́ẹ̀ náà àwọn baálẹ̀ wọ́n bẹ́ẹ̀ ṣe ṣe yẹn kò ní tán bẹ́ẹ̀ àbùdí tó lókun bẹ́ẹ̀ ni àbáwọn alágbàdo sọ bẹ́ẹ̀ wọ́n náà àbùdí tán lọ́sà àwọn ẹ̀dẹ̀ kò rí ìdí ọmọ ní kọ́tì ń pè. alhamdulilayi 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 amiina amiina bẹ́ẹ̀ masha Allah ọgbọ́n ní ká fi kà masha Allah ó wà ní Kùránì bí ọgbọ́n náà ni ọgbọ́n tó báyìí ọgbọ́n náà ni masha Allah alhamdulilayi naam alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin naam alhamdulilayi rabbil alamin ọkùnrin bá ń ṣe rere masha Allah gbogbo nǹkan bá ń dá tó bá ń dùn ẹ bá wò sàlẹ̀ ó láti lọ́wọ́ obìnrin ẹ̀ má jà ṣe léyà má jà fọ́bìnrin kúrò. àmín àmín. eléyìí mo dúpẹ́ àwọn ẹ̀gbọ́n mi alhamdulilayi olúwa ìdáwà sí ìbáyìí. àmín. eléyìí àníyàn wà bẹ́ẹ̀ masha Allah. ìyá wa Alhaja Sariyat ọlọ́run kó ẹlẹ́yìn wọn là wá jẹ́ àti bí àtàwọn ọmọ wọn ẹlẹ́yìn wọn lọ́wọ́ alájẹ́ àmín àmín má jẹ́ kán rátẹ̀ yìí. àmín. eléyìí mo dúpẹ́ lọ́wọ́ yàrá gbogbo gbàlá máa ń dúpẹ́ tá a bá ti jókòó. àdúgbò lọ́dọ̀ ọlọ́run nítorí bí ò bá sànà kò ní sé ni pàǹtí kan ò lẹ́nu kan gbé ìgbé bá sọ wọ́n pọ̀ lójú ìtì bẹ́ẹ̀ ni ká bí sí àwà kò sí ẹnì kankan tó lè dápò kankan dé ní gbèsè ayé láì sọwọ́ ọlọ́run àti ìránṣẹ́ ìkọ̀tọ̀ ọlọ́run ẹnìkan ló máa fẹ́ nìkan gùnkè yẹlẹ sọ pé bí ò bá sànà kò ní sé ni lẹ́nu ò bá tẹ̀ sí ọ̀la ò lè yọ wàlé àbọ̀bá òkúta lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ wọn sí kó àwọn kábíyèsí ẹjẹ́ ń lọ káàrin kan sí bàbá àbáwá tó wà wálé kọ́lọ̀ má ti ọ̀rọ̀ wọn láti òdìjẹ. àkókò tí mo dé ṣẹlẹ̀ òbí fún ara mi pọ̀ èyí mọ̀ tó ti yàtọ̀. Masha Allah. proudness wà jẹ́rìí sí. àwọn náà mọ̀ kó yà. nítorí nǹkan tí mò ń solicit tí mò ń agitate tí mò ń fi ń kọrin tí mo fi ń kọrin àwọn èèyàn ti gbọ́ wọ́n ti yàtọ̀ wọ́n ń gbórí yẹn gbogbo gbà ẹ ṣe rẹ́kọ̀dù tẹ̀ ṣe gbàgbẹ́ evergreen ni Masha Allah Masha Allah. ẹ ṣe ẹ tọ́jú àwọn ọmọ yín ẹ fọ́ ọmọ yín lẹ́dúkéṣọ̀n Masha Allah. ọ̀dúndún òyìnbó tí ìyá tọ́kọ̀ ò dá sí tó kọ́ yàrá ìpẹ́jẹ́ má sọ pé torí pọ́ ọkọ̀ ò dá sọ̀rọ̀ ọmọ kó jọ wọn náà sílẹ̀. Masha Allah. má fi sílẹ̀ torí wọ́n ló ní o obìnrin ló lọ mọ́. Masha Allah. alábàárù lọkùnrin. Allahu Akbar. bí bàbá tó jẹ £1. ìyá ni. ìyá ti jẹ 20. bẹ́ẹ̀ ni. kábíyèsí ìyá ọ̀rọ̀. tó jẹ £1. bẹ́ẹ̀ ni. bàbá tó jẹ £1. ó ti ìyá jẹ ti jẹ 20. Masha Allah. ẹ má sọ pé torí pọ́pọ́ yóò dá sí kẹfọ́ ọmọ yín sílẹ̀. Masha Allah. ìwọ ọkọ náà
tó o bá ṣe dáadáa tó o bá tọ́mọ ẹ wọn náà wàá gbọ́ ọ̀rọ̀ wàá gbé fún. ìyàtọ̀ ti wà. alhamdulilayi. ọmọ ìṣẹ́lú ti wà ní Kánò. Mashallah. ti wà ní Ìlọrin. Mashallah. ti wà ní Gbá. Mashallah. ti wà lágbó. Mashallah. oníkálùkù wà léwu. Mashallah. okùn omi tí ọmọ ìṣẹ́lú wà yẹn. òkú ìbànújẹ́ òkú wọn má jọ olùwà ní. tó bá lágbóró ọdún má jọ olùkú wọn wá. tó bá ní ẹjọ́ ọdún kọ́ olùkú wọn wá. kọ́ máa ṣe eré kọ́ dẹ̀ kóre wá ní. tó bá gbéraga olóhùn lòun yóò rẹ̀ lẹ̀. onígbogbo ẹnikẹ́ni tó bá rẹ̀ lẹ̀. Allahu akbar. Allahu akbar fọ́nkọ́ kẹ́mi. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ní Mashallah. ìlànà ìṣe dúpẹ́. Alhamdulillah. gbogbo nǹkan tá a dẹ̀ dáwọ́lé Ọlọ́run bá wa lọ́wọ́ sí. Alhamdulillah. àwọn kan tó sọ pé kò sẹ́ni kankan bẹ̀ nǹkan tó bá ṣe yìí adẹ̀bọ̀ náà bá sọ nǹkan tó lè yá rẹ̀ ó máa kúrò bẹ́ẹ̀. Allahu akbar. Agbọ́lọ́hùn sọ bẹ́ẹ̀ báwa aláṣẹ̀kù sọ bẹ́ẹ̀ ó máa Allahu kúrò bẹ́ẹ̀ akbar. nítorí Ọlọ́run bá ní ká dúpẹ́ fẹ́ẹ́ tó bá ṣe oore fún wa. Mashallah. ẹni tá a bá ṣe lóore Yóò dúpẹ́. Ọlọ́run bá ṣàkóre lẹ́rù Mashallah. Ọlọ́run bá béèrè ọpẹ́ Allahu akbar. Bẹ́ẹ̀. òun la ṣe ń dúpẹ́ lójú o. Alhamdulilayi rabbil alamin. Alhamdulilayi rabbil Ọlọ́run bá alamin. jẹ Ọlọ́run bá béèrè ẹ̀sìn yẹn ó béèrè kó o Alhamdulilayi. sìn Bẹ́ẹ̀ni. ó dẹ̀ béèrè ọpẹ́ Ọpẹ́, ó béèrè dáadáa Mashallah. ọmọ ìkejì ẹ ó Mashallah. béèrè bẹ́ẹ̀ 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 Mashallah. bẹ́ẹ̀ lọ́pẹ́ wà nínú kọ̀tọ́ náà bá béèrè. Alhamdulilayi rabbil Dúpẹ́ alamin. fọ́lọ́run. Alhamdulilayi. la ṣe dúpẹ́. Alhamdulilayi. ọkọ̀ tó Ọlọ́run bá sọ Ọlọ́run bá dá wà lórí. Alhamdulilayi rabbil alamin. Samuel Olúṣẹ́gun tó wà ní bẹ́ẹ̀sì. Mashallah. Àwọn ìṣàlùjọ náà. Àwọn òjòjú ò sí ń bí. Àwọn ọlọ́gbìn ò sí ń bí. Àwọn amínà. Àwọn ìṣẹ̀lẹ̀ ò sí ń bí. Ọ̀sẹ̀ amínà. Lórí ìṣe ilé òjòjú. Lórí ìṣe yìí. Nínú àwọn tó jẹ́ Mashallah. nínú àwọn tó jẹ́ product mi Naam. tí ò tí ì ṣẹlẹ̀ rí Allah. láti ìgbà tó bá ti ń jẹ Mashallah. tó ṣẹlẹ̀ lákòókò tọ̀dọ̀ ti ní. Allah. Àkókò má ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àmín. Àwọn máa wá lékún. Àmín. Ọlọ́run kó mú wa lọ sílẹ̀ èdè níbi tá à ń lọ. Àmín. Ara wọn ni olójòlú Allahu akbar. product ọlọ́fin ni. Allahu akbar. Ara wọn ni onígọ̀hún Allahu akbar. product ọlọ́fin ni. Allahu akbar. Ara wọn ni Alákùtè. Allahu akbar. Allahu akbar. So, ara wọn náà ni Alágbàdo bẹ́ẹ̀ ni ọmọ ọlọ́fin ni. so Bàbá mi jẹ́. ajá gbógun lọ́wọ́. Àbí ẹ wá padà níbi ìrìn ìjọba. Ìbéèrè wa wà ọlọ́run dáhùn sí ìbéèrè wa. Àmín. Dáhùn sọ̀rọ̀ wa. Àmín. Àmín. Ẹ̀yin àbá àtàwọn pè láàárọ̀ lọ́sàn lálẹ́ Mashallah. kò má jù tọ́ sí. Àmín. Ẹ máa lọ rí ẹ Oya, àníyàn oya tó yásìkò. Àmín. Kábíyèsí kábíyèsí. Alhamdulilayi. Oya gbogbo àwọn tó abẹ́ sọ̀pọ̀ kábíyèsí náà kọ́ lọ jáde tó yásìkò. lásìkò tí iṣu ọmọ bá ṣú ọmọ ti jìnnà bọ̀ lásìkò tó bá máa jẹ́ kọ́ máa jẹ́. آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا والفاتح المولى والخاتم والسلام. gbogbo ọmọ olú ẹ̀hún kí ti gbé lọ́hùn a máa gbére fún gbogbo wa èlé ọjọ́ kọkànlá lẹ́nu oṣù kọkànlá ọdún 2019 awalé ọ̀dọ̀ kábíyèsí wa aláìlúwà ọba Nurudeen Adékànbí Adébọ̀wálé Olúbíyẹ ẹlẹ́ẹ̀kejì àrólé Ògúnfúnminíre ọlọ́fin gbogbo ìlú Ìṣẹ̀rẹ̀ àdìmúlà gbogbo ilẹ̀ Àwórì ọ̀dọ̀ wọn lágbé wà lélẹ̀ lébi náà gbé ń ṣe ayẹyẹ ọjọ́ bíi 50 ọdún lórí ilẹ̀ alàyè kábíyèsí akíyó káwa dárúkọ ilẹ̀kùnrẹ́rẹ́ kàn lè mọ̀ pé ọ̀dọ̀ kábíyèsí léwa ìlú Ìṣẹ̀rẹ̀ ìbẹ́lágbé wà lélẹ̀. mi ni ọba Nurudeen Adébọ̀wálé Adékànbí Olúbíyì kejì àrólé ọlọ́fin Ògúnfúnminíre ti gbogbo ilẹ̀ Àwórì òun lorúkọ mi bí mo ṣe mi ohun Ọlọ́run ó fún mi láàánú láti dọ̀wọ́ ìníní abímọ̀lẹ́jọ́ kan ṣó kú ọmọ mi ò díjọ́ mẹ́jọ ọmọ mi kú lọ́dún kan ọmọ mi kú lọ́tọ̀kùlú Olúwa tó ṣẹ̀mí mi dà àkókò yìí tí mo dọ́mọ 50 ọdún yìí ọpẹ́ ni mo fi dá lọ́dọ̀ Ọlọ́run tí mo ń ṣe lénìí mi ò ṣe rẹpẹtẹ mo kàn máàkì ẹni ṣùgbọ́n mo fi dúpẹ́ ni lọ́dọ̀ Ọlọ́run pé Olúwa ṣeun kó túbọ̀ ṣe rí mi ẹ̀mí gígùn àlàáfíà ara nínú ọlá ńlá kí n fi lo àyè tí mo wà yìí ohun aburú kan má jẹ́ ó ṣẹlẹ̀ sí mi má jẹ́ ó ṣẹlẹ̀ nílùú tí mo jọba sí má jẹ́ aburú ó ṣẹlẹ̀ nílé Àwórì ọpẹ́ ni mo fi ń dá gbọ́yé ọ̀rọ̀ fún gbogbo ọmọ Àwórì lílé lóko Ọlọ́fin tó jẹ́ bàbá ńlá mi ìyàwó ẹ̀ tó ṣọdẹ wá àtàwọn ọjọ́ ọmọdẹrẹ wọ́n dìde láti Ilé-Ifẹ̀ ìrìn àjò wọn pọ̀ púpọ̀ létí odò Ògùn yìí wọ́n ṣe tọ́ nìyẹn títí ìrìn àjò wọn pọ̀ wọ́n dókè àtàwọn dúró
wọ́n gbéra ńbẹ̀ iná àwọn ọjọ́ rìnrìn àjò kò tẹ̀lé wọn mọ́ níwọ̀n Àdó lòkè àtà wọ́n jọ ń dẹ òun aṣọ dẹ̀lì gbó bẹ òun náà ń pè lọ́ṣọ́ àrò bí ológbò ẹ̀gàn ìyẹn Àdó lòkè àtà lábẹ́kúta lè ní alọ́fin tẹ̀síwájú ó fi dé Ìṣeré erin náà pa síbí náà fi yọ Ìṣeré ìṣá eri iná gbé fálulẹ̀ kágbè sókè lọ́hùn kógun jàjà ogun abẹ́lé tó mí ṣẹlẹ̀ kógun má kó wọn ibi wọn gbé wáyé wọn bá béèrè wọn lógo ní kó yín ṣùgbọ́n ẹ múfù ibi tẹ́ ti pèrè ìjọ wọn àná yẹn tẹ́ ti ṣá yẹn ibẹ̀ ní kẹ́ lọ ogun kan ò ní gorí ẹ̀ wọn láfi sọdọ́ omi síbí gbogbo ilẹ̀ Yorùbá tó gun kó kò sógun kankan tó kò ṣẹ̀rí rárá so náà fi tẹ̀dó síbí ibí yìí náà ti mí ṣọdẹ káàkiri ó tó di pé í máa dìde oníkálukú gba bí ṣọdẹ tiẹrẹ lọ wọ́n tún dìde níbí iná dáfá ìyàwó méjì ìmúdébí tó kù díẹ̀ káàtó kù kàn wọ́n dáfá ẹ̀ wọ́n níyẹn máa bímọ ọmọ wà lára ẹ̀ ṣùgbọ́n á débi tí omi òkun àtọ̀sá ti papọ̀ tán jìnnà síra mi sí omi òkun ọmọ omi ní náà fi tẹ̀síwájú náà fi kọ́ lọ sí Èkó pé má jẹ àyídé kò wọ́n lọ pé bẹ́ẹ̀ ló máa dúró sí ibẹ̀ dáa ibi ìgbé máa dúró sí yẹn lídòó lè ní ibi ọlọ́fi dúró sí ní ká mú ìyàwó ẹ síbẹ̀ kó mi ṣọdẹ lọ ká mi ṣọdẹ bọ̀ ká mi ṣọdẹ lọ ká mi ṣọdẹ bọ̀ at the end of the day Ọlọ́run gbàdúrà Àjàyí ó bímọ ó dà lábìàmọ́ so kí Ìṣeré ṣe ṣẹ̀rí ẹ iná àwọn ọmọ ìbísíbí ni wọ́n gbé wọn padà sókè àtà nígbà tí wọ́n kó lókè àtà náà fi bẹ̀rẹ̀ sí ṣọdẹ iná àwọn ọmọ rẹ̀ ló gbàtà lọ ibi wọn gbé lọ dúró sí lọ́tà lè ní ọmọ Ọlọ́fin náà wà so ọmọ Àwórì náà tún dìde náà ọmọ Ọlọ́fin náà tún dìde wọ́n gba ẹsẹ̀ odò ìlọsọ́nà Bàdágìrì lọ́hùn kò jẹ́ Bàdágìrì nígbà yẹn àwọn ìgbàlógbò ìgbàtìgbò wọ́n ṣe ọmọ Ọlọ́fin ṣe rìrì káàkiri tá a fi yíká gbogbo ilẹ̀ Àwórì tá a jẹ́lẹ̀ Àwórì lè ní rẹ̀ so Ọlọ́fin lé bàbá ńlá wa l'Àwórì Ìṣeré lórí ìrun Ọlọ́fin dẹ̀ kọ́kọ́ dó sí adé Ọlọ́fin èmi wà lórí àpèrè yìí òun ládé àkọ́kọ́ ní l'Àwórì o Ọlọ́fin táìtù Oòduà tí baba ńlá wa gbé wá láti Ilé Ifẹ̀ òun ló mú wa lórí àpèrè yìí kò dẹ̀ pé méjì ní l'Àwórì àfọmọ tó ti bí tán lọ tẹ̀dó sí gbogbo oríṣiríṣi ibi Ọlọ́fin Ògúnfúnmilére orí ìrun ẹ̀ lágbèwá yìí àfọ̀n ọmọ ètò tún wà lórí àpèrè káàkiri bírú àwọn tèkó wọ́n ti dọ́ba sẹ́yìn àwọn ọ̀dẹ́jọ ọmọ Ọlọ́fin náà wà irú àwọn ti ìwà lọ́tà ọmọ Ọlọ́fin náà wà àwọn náà ti dọ́ba láti gbà tí wàá ṣẹ̀ bí ọmọ Ọlọ́fin káàkiri lọ sí ọ̀nà Bàdágìrì lọ́hùn rẹ̀ káàkiri lọ́mọ Ọlọ́fin wà òun náà ṣe ìyàwó ètùtù tí bàbá ṣe nígbà tó dáadáa ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ tó dáfá náà fi ní kó rúbọ àwọn wo ẹbọ yẹn láwo wàánú ẹ náà pèsè ẹbọ sí kí gbé lọ sí etí ọ̀gbun Odògù ètùtù yẹn náà ṣe kí ètùtù yìí gbà kó di pé àwò yẹn bẹ̀rẹ̀ sí ìrìlè kọ̀ọ̀kan ìrìgbè lórí sí ṣe ìlíbí ojú bí gbẹ́dẹ̀ rì sí náà tún dáfá wò kọ́ àwọn máa ṣe nǹkan máa bọ yẹn máa jẹ omi yẹn libẹ̀ yẹn lójú yẹn máa jẹ́ wà lè ṣe é lè ní wọ́n ṣe ń bọ yẹn máa já ń bẹ̀ Ọlọ́fin òun ló gbòògùn fún mi ní olótẹ́lẹ̀ Àwórì dò òun ládé àkọ́kọ́ tó dẹ̀ gbé wá láti fẹ̀ ó ṣe jẹ́rìí ẹ. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo lọ́balọ́ba ládéládé àwọn baálẹ̀ gbogbo àwọn olóyè gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn lè torí ayẹyẹ yìí ká wá síbí ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ti lè jẹ́ pé gbogbo àwọn ọba Àwórì yìí tó kù tí wọ́n sì ń bílẹ̀ nìkan mọ́ ìbínú mi ìpolongo rẹ àìpolongo ẹ ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ibi ìbá kún ṣùgbọ́n ìwọ̀nba wọn díẹ̀ tí wọ́n gbọ́ tán wá mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ Alágbàdo tìlú Àgbàdo mo dúpẹ́ lọ́wọ́ Alágbára òun ẹ wà níbí ó wá bá mi ṣe àjọyọ̀ yẹn mo dúpẹ́ lọ́wọ́ ọba Samuel Babatunde Benson ó wà níbí olójòdú tòjòdú mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Oníganhún wọ́n wà níbí pẹ̀lú mi wọ́n bá mi ṣe àjọyọ̀ wọ́n bá mi dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Alákùté
Ìdòwú Akíndélé wọ́n wà níbí pẹ̀lú mi, wọ́n bá mi ṣe àjọyọ̀. Gbogbo àwọn baálẹ̀ náà wọ́n wà níbí, gbogbo àwọn olóyè ìlú mi, olóyè ṣe ilibí, gbogbo wọn wà, gbogbo àwọn olóyè òjòdú wọ́n wà pẹ̀lú mi ní, gbogbo àwọn baálẹ̀ mi náà díẹ̀ wà níbí pẹ̀lú mi tí wọ́n bá mi ṣàjọyọ̀ yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Olúwa ọba láàánú jùlọ ànífẹ́ yìí ṣàṣemọ́. Olúwa a máa rọ́dún lọ́dọọdún, ọdọọdún là rórógbó, ọdọọdún là ráwùsà, ọdọọdún là rọ́mọbì lórí àtẹ, ọdọọdún láà máa gbúròra láà máa ríra pẹ̀lú ìdùnnú. Mọ̀ ṣe débílẹ̀ ní wọ́n á padà sílé wọn láà àlàáfíà, wọn ò ní jáde àlà wọlé wọn dẹ̀ níbọ̀ wálé á kú, aburú kò ní tọ́ sí wọn, kò ní tọ́ sí mi náà. Àpẹẹlẹ àṣẹ àjèrè àṣẹ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Àwórì. Ìṣọ̀kan Àwórì ló ṣe pàtàkì, òlé kájẹ́ kájọ mú rọrùn. Ìṣọ̀kan Àwórì ló ṣe pàtàkì o. Ìṣọ̀kan Àwórì ló ṣe pàtàkì o. Òun ló ṣe pàtàkì, ló mọ mú lọ́rùn wa. Gbogbo omi àwọn tó kù lórí ojú pọn kàn jẹ́ kó mi Àwórì lójú pọn. Gbogbo àgbà a mọ̀ wípé Ifẹ̀ lórí irun wa o. Bí Ọ̀jájá kejì Ọọ̀ni Rìṣà àròlé Oòduà bó ṣe wà ń bẹ̀ lẹ́nìí, àfẹni tó bá máa ṣe àbòsí o. Ibẹ̀ láti ṣẹ̀ wá o. Òun dẹ̀ làròlé Oòduà o. Wọ́n máa Àwórì bá máa ṣàbòsí, kẹ́ mọ́ òótọ́ sí, ẹ má ṣàbòsí, ẹ dúró nídìí òótọ́. Àwọn Ifẹ̀ ilẹ̀ Yorùbá mo rírun wọn, wọ́n dẹ̀ gbà pé Ọọ̀ni Rìṣà òun ló lórí ọba Yorùbá. Ìjẹ̀bú gbà kó Àwùjalẹ̀ òun ló lórí ọba ilẹ̀ Ìjẹ̀bú. Ẹ̀gbá gbà pé Aláké òun ló lórí ọba Ẹ̀gbá. Rẹ́mọ gbà pé Àkárìgbò òun ló lórí ọba ilẹ̀ Rẹ́mọ. Kí tìmí ṣàwórì, kí ló tún ṣàwórì tómi tí wọn ò lójú pọn. Ọlọ́fin Ìṣẹ̀rí lórí ọba Àwórì. Ìlú Ìṣẹ̀rí látẹ̀dó làwórì kọ́kọ́ tẹ̀dó sí, bàbá ńlá tẹ̀dó sí. Àwọn ọ̀dẹ̀ ní forí obì sílẹ̀, àwọn ò ní forí sílẹ̀ ká fòbì kẹ̀gbẹ́ o, kò lè ṣeéṣe, it's not possible. Ẹ̀gbọ́n òde ní dàbúrò, ẹ̀gbọ́n ò ní dàbúrò, orí náà ń fòbì kan fi ń kẹ̀gbẹ́. So therefore ẹ jẹ́ ká ṣe wá lọ́kàn kó mi wá lójú pọn. Ogún kankan ò káwórì rí o, kò dẹ̀ síbi tó lè sọ pé òun jagun kọ́ka Ìṣẹ̀rí o. Kò sí ẹ̀yà kankan tó lè sọ pé ìlú Ìṣẹ̀rí o tó jó ríru àwọn ajagun kọ́ka ẹ̀, ogún kankan ò kọ́ka Ìṣẹ̀rí o. Aṣáájú tí Ìṣẹ̀rí jẹ́ òde ní dèrò ẹ̀yìn o. Orí àpèrè náà dáadáa wáyé, gbogbo àtọwọ́ ọba Àwórì tó wà lórí àpèrè Àpẹẹlẹ àṣẹ àjèrè àṣẹ. Ẹ jẹ́ ká gbà fúnra wa, ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa. Kábíyèsí wa aláyélúwà ọba Nurudeen Adékànbí Adébọ̀wálé Olúbíyì ẹlẹ́ẹ̀kejì àrólé gbogbo ìlú Àwórì, ibẹ̀ lágbé wa lélẹ̀ pẹ̀lú ayẹyẹ ti ọjọ́ ìbí wọn. Kábíyèsí ọdọọdún lè ṣàkómi rúwé, ọdọọdún láàmì rọmọbì lórí àtẹ. Àwa ò tó ṣàdúrà fún yín pẹ̀lú gbogbo lọ́balọ́ba lélẹ̀ Àwórì, àfi mi ṣàdúrà fún yín pé eléyìí lẹ̀ ṣe lélẹ̀ ẹ̀ lè fi ṣàṣemọ́. Lẹ́gbàlẹ́gbà wẹ́lẹ̀ máa ṣe, ọdọọdún láàmà máa rí yé. Ìlú Ìṣẹ̀rí Ọlọ́fin arójú, ó bá tó wá dùn jù wẹ́yìí lọ àléwá 80. Ọmọdé lẹ́fi joyè ẹ̀fà gbà ló. Gbogbo ilẹ̀ bá ti wá mídìí lásìkò yìí, àwọn bàbá yìí dé, ẹnu ya kálé, èrú ya kókó, ẹ ṣé àdúgbò lọ́wọ́ yìí o. Wọ́n àjòjì o. Lọ́dọ̀ wọn fẹ́ sọ̀tún ìdílé wa. Ẹja lónìí wú orí ẹ̀ mo fẹ́ sọ̀tún yàn. Ẹ ò mọ̀ wá lọ́mọ.